ẹ fi ara balẹ̀ kẹ́ wo tá a fẹ́ ṣe yìí o ibi ni a sọ pé ilẹ̀ tí àwọn Brent Akínọlá something tí ó gbẹ̀yìn wá tó làwọn sì ta fún tó balẹ̀ onílé jẹ́ tó wọlé onílé ẹ máa fara balẹ̀ wọn tó wọlé wọn ara wọn rèé ẹ máa wò ó àbọ̀ ti wú gbogbo ẹ̀gẹ́ ibi tí mo ṣe kí náà ti wú gbogbo ẹ̀gẹ́ mi pé pátápátá náà ti wó ìgbà tí mo ẹ̀ wò kó yọ̀ látàárọ̀ wà báyẹn wọ́n ti wú gbogbo ẹ̀gẹ́ rẹ̀ ó ti ba ti ẹ̀ wò gbogbo ẹ̀gẹ́ pátápátá náà ti bàjẹ́ fi katapila rọ ẹ̀wọ́ ti rí ṣe ti rí ẹ̀gẹ́ ẹ ti ba gbogbo ẹ̀gẹ́ wò ṣe ti rí ẹ máa wò ó. ẹ dákun orí Ọlọ́run ẹ gbà mí ilé tí ẹ dákun ayé yóò ní bàjẹ́ gbogbo ọmọ Nàìjíríà ẹ ṣàánú mi o ilé ti dókè o tí wọ́n wo wọn nọ́tìsì wa o mi ò lójú lẹ̀ mọ̀ nígbà mo débẹ̀ mi ò gbọ́ nǹkan kan o mi ò gbọ́ nǹkan kan o ẹ gbà mí ẹ má jẹ́ ká fìyà jẹ mí gbé o àwọn alágbára ní Nàìjíríà ní o kì í sórí ilẹ̀ ìjọba o. owó onírú wa láta ni owó pọ́nmúlé láńtà owó yàrá wọn ni o. owó lábò la fi ṣédé bí a ṣédé o ẹ dákun mo ní wá wò kí n sán kó ní ìsinmi mo débẹ̀ tí mo rí pọ́n ti gba gbogbo ilẹ̀ owó ti wó o ẹ gbà mí o gbogbo ọmọ Nàìjíríà gbogbo orílẹ̀-èdè àgbáyé ẹ má jẹ́ wọ́n fìyà jẹ mí gbé o àánú fún mi o ẹ gbà mí lágbàtán o ẹ ní ra o àtìlẹ̀ 3 plot mo tún bẹ́ẹ̀ nìkan rà èmi kọ́ ni mo ní o gbogbo rẹ̀ ni wọ́n ti wó o ẹ ṣàánú mi ẹ gbà mí lágbàtán gbogbo àgbáyé ẹ jọ̀ọ́ o ẹ ní dáràn o bíjọba wa ṣe ní agbára lórí wa rèé o àwọn alágbára nílùú o ẹ dákun o wọ́n ti wó gbogbo ilé wọ́n ti bà gbogbo nǹkan jẹ́ gbogbo dúkìá náà ti bàjẹ́ omi ò mọ ibi tí mo fẹ́ yà sí báyìí o mò ń sanwó lábò lọ́wọ́ o ẹ gbà mí ẹ ṣàánú mi o ẹ ní ra o ẹ ní rìnrìn àjò gbé o láti bí ọdún 6 báyìí láti rálẹ̀ tá a ti ń kọ díẹ̀ mi ò rówó kan tán náà ní o wọ́n tún ti gbà á o mò ń sanwó lọ o. búlọ́ọ̀kù tí a fọ́ rèé o tí a ń lọ mọ́lẹ̀ búlọ́ọ̀kù yá inú o ṣe ti rí o rèé o ojú búlọ́ọ̀kù yẹn rè ṣe ti rí búlọ́ọ̀kù tí a fọ́ lónìí wo ibi tí a dúró sí wọ́n ti fọ́ gbogbo ẹ̀ ṣe ti rí búlọ́ọ̀kù ṣe ti rí búlọ́ọ̀kù tí a fọ́ rèé ṣe ti rí búlọ́ọ̀kù ṣe ti rí bá ṣe rún ṣe ti rí búlọ́ọ̀kù tí a rún ṣe ti rí gbogbo búlọ́ọ̀kù ṣe ti rí gbogbo ẹ̀ o rèé o ilé tó yí débi kíkàn ṣe ti rí báyìí sẹ́rí bẹ́ẹ̀ni kò sínú sẹ́fàkùsàkùlà wa kò ti jẹ́ o bẹ́ẹ̀ni ní katapila bónú àwọn ọ̀rẹ́ o ẹ̀yin náà lẹ́sọ̀ ń gbà kòrò kó ń kárí kọ́ lọ́rẹ̀ dáko adáko àníkà akátọ́ àti kò tí tásìkò máa kọ́ rẹ̀ báwọn ti fi katapila bá gbogbo ẹ̀jẹ̀ ṣé ẹ ti rí. ìdààmú ìmọ̀ wà pọ̀ ọlọ́mọ ọmọ bá wa fòpin sí dààmú yìí abẹ́ẹ̀ rí àwọn èèyàn mọ̀ ń dààmú gan-an màní Akínọlá Martins Brent àti Káyọ̀dé Lucas àwọn náà mọ̀ wá fi agídí wá gbalẹ̀ lọ́wọ́ wa ilẹ̀ tèmi nìkan tó wà nínú ilẹ̀ yìí is over 240 plot gbogbo kùnkùnbà tí mo gbìn ní ọmọ ti bàjẹ́ ẹ wò abẹ́ẹ̀ rí ni bí wọ́n ṣe kólẹ̀ wa lọ rí ẹ dákun ta ló fẹ́ gbà wá lọ́wọ́ alágbára yìí àwọn ọlọ́pàá kan ló mọ̀ fi ń halẹ̀ mọ́ wa pẹ̀lú AK-47 ẹ wò báwọn èèyàn ṣe ń sunkún lọ́ọ̀kan ẹ báwọn èèyàn ṣe ń ké lọ́ọ̀kan ẹ ṣáwọn olówó wa ṣé wọ́n ti wá gbàgbé pé mẹ̀kúnnù wà ní ẹ ṣé wọ́n ti gbàgbé pé mẹ̀kúnnù wà ní ẹ ṣáwọn olówó wa ti gbà gbogbo létẹ̀ ń wó lọ́ọ̀kan ni wọ́n fẹ́ wó o gbogbo létẹ̀ ń wó lọ́ọ̀kan ni wọ́n láwọn máa wó ni wọ́n láwọn máa wó wọ́n láwọn máa wó bí wọ́n ṣe ń kó lẹ́yìn lọ nìyẹn o bí wọ́n ṣe ń kó lọ nìyẹn o gbogbo létẹ̀ ń wó iná láwọn fẹ́ wó o. gbogbo mi tán náà fẹ́ wó tí wọ́n ti fi kàdé mọ́ra wọn bẹ́ẹ̀. gbogbo ibi tán láwọn fẹ́ wó ẹ gbà wá o ẹ gbà wá o ẹ gbà wá o gbogbo àwọn ilé onílé tí Brent Akínọlá tó lòun fẹ́ wórè tó ní ká máa wó fóun ilé tó ti wà ń bẹ̀ láti 2001 láti 2001 ẹ gbà wá o bó ṣe gbalẹ̀ wá lọ rèé rẹpẹtẹ o gbogbo àwọn ilé orí òkè àwọn ilé onílé wọ́n ti wó chọ́ọ̀chì wọ́n ti wólé o wọ́n ti wólé ẹ gbà wá ẹ dákun ẹ gbà wá o gbogbo ẹ̀yin ọba ẹ dìde o gbogbo èèyàn ẹ dìde sí wa o gbogbo àgbáyé gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà rere ẹ gbà wá ẹ dìde sí wa o ẹ dìde sí wa o ẹ dìde sí wa o
wọ́n ti ilé tán ti wó ládùúgbò yìí báyìí ó ti máa lé ní 20 ó ti lé ní 20 o bọ́n ṣe ń wọlé onílé ká nìyẹn o bọ́n ṣe ń wọlé onílé ká nìyẹn wọ́n ní Brent ló ní káwọn máa wọlé o wọ́n ní Brent ló ní káwọn máa wọlé ọ̀pọ̀lọpọ̀ àwọn láńlọ́ọ̀dù láńlẹ́dì àlè forílẹ̀ jìkà mọ́ o ẹ gbà wá o ẹ gbà wá o. 680 block tí mo yọ ṣé ẹ ti rí wọ́n ti bá gbogbo ẹ̀ 680 block tí mo yọ wọ́n ti bá gbogbo ẹ̀ òun rèé o wọ́n ti bá gbogbo ẹ̀ jẹ́ òun rèé ṣé ẹ ti rí òun rèé o Akínọlá tí a ń pe orúkọ rẹ̀ ẹ gbà mí ẹ ṣàánú mi o 680 block tí mo yọ wọ́n ti bá gbogbo ẹ̀ jẹ́ ṣé ẹ ti rí àwọn olówó ogbó tí sílẹ̀ fòlẹ̀ àwọn rèé o ṣé ẹ ti rí ṣé ẹ ti rí nǹkan àwọn ṣé ẹ ti rí mọ́ ṣé ẹ rí owó lẹ̀ gbogbo ẹgẹ bàbá yẹn ti bàjẹ́ gbogbo ẹgẹ bàbá tó dúró tàn wọ yìí gbogbo ẹgẹ náà ti bàjẹ́ gbogbo ẹgẹ pátá ẹlẹ́nìkan lọ dáko ẹlẹ́nìkan dáko ṣé ẹ ti rí olùkọ́ sọ́jà kan lọ dáko wọ́n tún bàjẹ́ wọ́n ti bá mú ẹ̀ wọ́n ti fọ́ gbogbo ẹ̀ wọ́n fọ́ gbogbo ẹ̀ ṣé ẹ ti rí wọ́n fọ́ gbogbo ẹ̀ tí búlọ́ọ̀kù ẹ̀ tí búlọ́ọ̀kù ṣé ẹ ti rí togun náà wá ṣé ẹ ti rí nǹkan ara búlọ́ọ̀kù ṣé ẹ ti rí ṣé ẹ ti rí nǹkan ṣé ẹ rí lẹ̀ mo ti fọ́ búlọ́ọ̀kù ṣé ẹ ti rí nǹkan ṣé ẹ ti rí ògiri tó ọ̀kan tẹ́ fi bàjẹ́ ṣé ẹ ti rí nǹkan ṣé ẹ ti rí lẹ̀ òun rèé o búlọ́ọ̀kù tẹ́ fọ́ aláṣíṣẹ́ ọ̀rọ̀ búlọ́ọ̀kù tẹ́ fọ́ gbogbo ẹ̀ náà fàdé bíi náà fọ́ gbogbo ẹ̀ mọ́lẹ̀ ṣé ẹ ti rí nǹkan ṣé ẹ ti rí báyìí ṣé ẹ ti rí báyìí òun rèé o ṣé ẹ ti rí ṣé ẹ ti rí kànga owó mọ́sùmọ́tọ̀ owó ṣé ẹ ti rí owó lásìmọ́bọ̀ ṣé ẹ ti rí kànga kan gbẹ́ kí wọ́n tó àmú rẹ̀ kí wọ́n tó àmú èlòkù wọ́n ti wúwo ṣé ẹ ti rí wọ́n ti fẹ́ wọlé gan ẹ wò ariwo lọ́pọ̀ ṣé ẹ ti rí gan wọ́n tún ti máàkì ọ̀rẹ́dì wọ́n ti máàkì ṣé ẹ ti rí wọ́n ti máàkì ṣé ẹ ti rí ṣé ẹ rí nǹkan ṣé ẹ ti rí nǹkan débi odò ẹlẹ́ja débi odò ẹja ẹ ṣé ẹ ti rí lẹ̀ ṣé ẹ ti rí ọ̀kan ẹja tí a máa jẹ́ ń bì ó lé 5,000 bẹ́ẹ̀ ni owó rẹ̀ tẹ́ ti rí tí wọ́n bàjẹ́ nínú odò tẹ́wọ́n lọ́ọ̀kan yìí 5,000 ó lé 5,000 ṣe ti rí 5,000 pieces 5,000 naira o 5,000 pieces ẹja náà bàjẹ́ ẹja ńláńlá àwọn tó bàjẹ́ ti dúró ńjọ́ náà ní sẹ́ni àhọ́gbà tẹ́lẹ̀ kàtà pé hàn họ́ ni ìyá kan tiẹ̀ ṣubú ẹsẹ̀ rẹ̀ ya wọ́n tún sáré gbé lọ sí hospital ni ẹ wò ẹ gbà wá o ní èèyàn kankan ẹ gbà wá gọ́ọ̀bù Ṣèyí Mákindé ẹ gbà wá kọ́ńtà tí a ní ẹ ṣàánú wá o ẹ gbà wá àléyàn o èmi bọ́ lọ ẹ gbà wá o inú ẹ̀fọn ẹ gbà wá o ogun fadà bíi ogun fadà sọ́jà bí táwọn lọ́ọ̀ka yìí foundation wà ń bẹ tìrìtìrì kò sí ti wà ń bẹ ẹlòmí ọ̀dáná rẹ̀ mọ̀mọ́ wọ́n ti bá gbogbo ẹ̀ jẹ́ pátápátá ti bá gbogbo ẹ̀ jẹ́ sẹ́tìrì wọ́n ti bá gbogbo ẹ̀ jẹ́ sẹ́tìrì wọ́n bá gbogbo ẹ̀ jẹ́ sẹ́tìrì kan sẹ́tìrì ẹ gbà wá o. ẹjọ mo fọlọ ń bẹ yín pẹ̀lú akáyọ̀dé náà mọ̀ àti gbẹ̀gbẹ̀gbẹ̀ àdúgbò sí àmọ̀ àmọ̀ wọn àtẹ̀bọ́n náà mo ń sọ yìí kí ni pé èmi àti àwa náà ti gbé gbèsè àwa náà mọ̀ yàn lówó lọ́wọ́ àmọ̀ yìí ṣùgbọ́n ó yẹ kéèyàn tẹ̀ ní ìtara jẹ́lẹ̀ ni sẹ́yìn ìwọ Brent tó ń sọ yìí Brent yìí. sàṣàdé làwọn èèyàn pè mí lọ́mọdé lágbàlagbà ni wọ́n ń sunkún ni wọ́n ń pariwo ni wọ́n pè mí lérí ọ̀rọ̀ ọkùnrin kan tí wọ́n ń pè ní Akínọlá aláṣẹ Brent wọ́n pè mí ni wọ́n ń sunkún mo ní kí ló ń pa wọ́n lẹ́kún pàápàá jùlọ prophetess náà pè mí nígbà tí prophetess ń pariwo tí wọ́n ń sunkún prophetess Olúwawámirí wọ́n pè mí ni wọ́n ṣàlàyé ṣé ìgbàgbé pé prophetess Olúwawámirí yìí òun ni wọ́n wó ṣọ́ọ̀bù ẹ̀ náà wó ṣọ́ọ̀ṣì ẹ̀ ṣọ́ọ̀ṣì tí ìyá ẹ̀ ti ń sin ẹ̀sìn ni wọ́n wó ṣọ́ọ̀ṣì wọn láti bí ọdún kan sí ọdún méjì sẹ́yìn tí gọ́vnà ìlú Ìbàdàn promise ìyá yìí pé àwọn fún ìyá yìí ní ibòmíì láti fi kọ́ church àmọ́ dòní yìí o gọ́vnà Mákindé kò mú àdéhùn ẹ̀ṣẹ ṣe ti mọ̀ pé àdéhùn tí yẹn bá ṣe láyé tí ò bá mú ṣẹ bí ò bá ṣẹ láyé yóò ṣẹ lọ́run inna wa'adallahi haqqan àfi ká ṣàdéhùn ká dẹ̀ má déhùn náà ṣẹ gọ́vnà Mákindé ṣàdéhùn fún obìnrin Olúwawámirí prophetess Olúwawámirí pé àwọn máa fún nílẹ̀ míì láti fi kọ́ chọ́ọ̀chì mi fún obìnrin yìí fún màmá yìí fún prophetess yìí ní ilẹ̀ míì láti kọ́ mi
ibi tí ìyá yìí ti ń dààmú káàkiri tó ti ṣe wàhálà káàkiri ó lọ gúnlẹ̀ sí Adékànbí village ló ti sí ìgbésí ayé ẹ̀ ó ń wọ́n láti tún ọ̀nà ìgbésí ayé mi ó ń wọ́n láti lè ní àyè míì fún ìjọsìn àti ibi ibùgbé àti ibùjẹ àti ibi sùn. Ibẹ̀ ni ẹnu yìí nìyá yìí wà, ẹnu ọ̀rọ̀ yìí nìyá yìí wà tó ti ń sáré káàkiri. Ibẹ̀ làwọn ọkùnrin kan tó ń pè ní Brent Akínọlá ọmọ Ìkirè òun náà kó àwọn ọmọ ẹ̀wọ̀ ẹ̀ lọ àtàwọn ọmọ onílẹ̀ wọ́n lọ sínú agbolé Adékànbí wọ́n wọ bẹ̀ wọ́n lọ wó bẹ̀ wọ́n lọ wó gbogbo bẹ̀ wọ́n da gbogbo bẹ̀ rú gbogbo bẹ̀ ni wọ́n clear pẹ̀lú katakata wọn. Ibẹ̀ làwọn ọmọ aráalé gbogbo àwọn ará àdúgbò bẹ̀ àwọn tó sá kúrò ní ìgboro àwọn tó sá kúrò níbi city tán sá lọ síbẹ̀ láti máa lo ìgbésí ayé wọn tó ti fẹ́ dúró láti máa tún ìgbésí ayé lò. Ibẹ̀ ni wọ́n sá lọ èyí tó kọ́ mọ́sálásí tó ti ń kírun tó ń dúró díjọ́ tí kú máa fi dé èyí tó kó lọ síbẹ̀ nítorí wàhálà tí ń bẹ ní city kó náà lè ní ilé lórí. Àti àtàwọn tó kọ́ chọ́ọ̀chì síbẹ̀ pé tó àwọn ò lè ṣe káwọn mọ́ níbi táwọn ti máa jọ́sìn àtàwọn tó kọ́ lè kéwú àtàwọn tó jásí pé wọ́n yọ búlọ́ọ̀kù lọ́wọ́ báyìí lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe ń sọ̀rọ̀ pé tó àwọn fẹ́ ní ilé títà àwọn náà káwọn náà tiẹ̀ bọ́yọ níbi wàhálà landlord àtàwọn tó lọ yáwó lọ́mọ gbogbo wọn náà pọ̀ níbẹ̀ lọ́mọdé lágbàlagbà láwọn tó ti ṣiṣẹ́ àtàwọn tó jásí pé wọ́n kówó pensioner pension wọ́n kó jọ láti lọ fi ralẹ̀ síbẹ̀ láti fi máa kọ́lé níwọ̀nba tó máa lò nígbà tí tó máa fi ní sinmi fúnra wọn títí dìgbà tí ọjọ́ ọlọ́jọ́ máa fi dé àfìgbà tí Brent Akínọlá Martins tó wọ ọbẹ̀ pẹ̀lú àwọn ìmẹ̀wà rẹ̀ tán ní kán lọ dàbẹ̀rú ẹ wọlé ayé ìbòlẹ̀ yìí olówó fẹ́ lé tálíkà gbà ìbòlẹ̀ yìí olówó fẹ́ káwọn tálíkà mọ́ sá lọ. Ẹ̀yin olówó ẹ̀ ń fi ọ̀rọ̀ yín ẹ̀ ń fọlá yín ẹ̀ fi ń ní àwọn tálíkà lọ ẹ̀ fi ń ní wọn lára ẹ̀ fi ń pa wọ́n lẹ́kún tí kò bá ṣe pé ẹ̀ fi ń pa wọ́n lẹ́kún tí kì í bá ṣe pé ẹ̀ fi ń ní wọn lára ṣe tálíkà náà yìí ṣèyàn ni. Kí ló dé tí ò gbọdọ̀ sí mítìn láàrin ẹ̀yin àtàwọn tálíkà kó tó di pé ẹ̀ ṣe gbogbo nǹkan tẹ́ fẹ́ ṣe? Kí ló dé tí ò já sí pé àjọsọpọ̀ wà láàrin yín láti mọ tẹ́ fẹ́ ṣe pẹ̀lú wọn? Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ṣé ìgbàgbé pé nínú ibẹ̀ àwọn kan wà tó já sí pé iṣẹ́ àgbẹ̀ ni wọ́n yàn láyò ibẹ̀ náà múlẹ̀ sí àwọn tó ní ẹ̀gẹ́ àwọn tó ní àlùbọ́sà àwọn tó ní tòmátò tó ń gbìn níbẹ̀ àwọn tó ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan àgbẹ̀ bẹ̀ gbogbo nǹkan ẹlẹ́ ti fi katakata yín wó. Gọ́fúnà Ìbàdàn mo fẹ́ kẹ́ dìde kẹ́ dá sọ̀rọ̀ yìí ẹ má jẹ́ kí ìyà máa jẹ àwọn tálíkà ẹ má jẹ́ pé gbà tó bá já sí pé ẹ nídìí vote lọ́wọ́ àwọn tálíkà ìgbà yẹn lẹ fẹ́ wá wọn kàn níbi tán bá wà. Ẹ má jẹ́ pé gbàtẹ́ bá fẹ́ kọ́tẹ̀ka fún yín ẹ fẹ́ ká mọ̀ pé èèyàn gidi ni yín ìgbà yín lẹ́nu máa dọ̀bálẹ̀ fún gbogbo wọn lẹ́nu máa fara yílẹ̀ fún wọn pé tó gbogbo tẹ́ bá fẹ́ ẹ béèrè pé kí ni wọ́n fẹ́ tó bá sọ fún yín tán ńgbà tẹ́ bá ti wá gbà tẹ́ kó bẹ̀ àwọn náà lẹ́ máa fàbọ̀ lé lórí àwọn gan tálíkà yẹn gan lẹ́ wọ́n á fi àjẹ jù. Ó ṣe jẹ́ bẹ́ẹ̀ gọ́fúnà Mákindé ṣé ìgbàgbé pé ti ṣàdéhùn pẹ̀lú ọmọbìnrin tó ń pè ní Olúwawámirí yìí Prophetess Olúwawámirí ṣé ìgbàgbé pé ẹ ti wó ṣọ́ọ̀ṣì ẹ̀ nígbà kan gọ́fúnà Mákindé ẹ̀yin lẹ wó ṣọ́ọ̀ṣì obìnrin yìí ẹ lè fẹ́ lo ilẹ̀ náà ẹ dẹ̀ ṣàdéhùn pẹ̀lú ọmọbìnrin yìí pé ẹ máa fún nílẹ̀ míì ẹ fún nílẹ̀ míì nísìn Brent tuntun wọbẹ̀ ó tún ti wọbẹ̀ àfi kẹ́ ẹ dìde kẹ́ ẹ dá sọ̀rọ̀ yìí torí pé ẹ má fi ọwọ́ ọlá gbàyàn ẹ má fọwọ́ ọlá gbàyàn lójúmọ́ ẹ má bà tàwọn èèyàn jẹ́ kó tó di pé ẹ rọ́nà lọ ẹ ran aráàlú lọ́wọ́ gbogbo àwọn tó ń jẹ gọ́fúnà káàkiri gbogbo ìlú yòókù náà gbogbo ilẹ̀ òkèrè ìlú kan la wà yìí àwọn tó ń jẹ gọ́fúnà nílùú kọ̀ọ̀kan wọ́n máa ń ní àjọsọpọ̀ pẹ̀lú àwọn aráàlú ní kó tó di pé wọ́n ṣe gbogbo nǹkan pàápàá jùlọ àwọn olówó tó bá fẹ́ ralẹ̀ níbì kan bó sì ń talẹ̀ nílùú èbó náà ń talẹ̀ nílùú Nàìjíríà gbogbo ilẹ̀ náà kọ́ ní ìjọba láṣẹ lé lórí àwọn ilẹ̀ kan wà tí ìjọba ò láṣẹ lé lórí tó yẹ pé àwọn ọmọ fámìlì kan ló nílẹ̀ kó tó di pé wọ́n débẹ̀ wọ́n á negotiate pẹ̀lú wọn kò wá sí ìyẹn ní Nàìjíríà tówó bá ti dọ́wọ́ yín ẹ ti lágbára ìka kan ò wọ̀ yín nídìí mọ́ ẹ̀yin lẹ kápá olówó ẹ fẹ́ so olówó di ẹni yẹpẹrẹ ẹ fẹ́ kó lówó dìde mọ́ ẹ fẹ́ kó lówó kó fi ìfòrọ̀rí kó fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ sùn mọ́ ìbànújẹ́ lẹ fẹ́ kó lówó máa fi sùn. Ọba wa ìlú Ìbàdàn mo kí yín o kádé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ alibarika la ilaha illallah kọ́lọ́n jẹ́ kẹ́ pẹ́ níbẹ̀ kọ́lọ́n kó fún yín ní ẹ̀mí gígùn bàbá ẹ bá wa dá sí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí mo gbọ́ pé ọ̀rọ̀ náà ti dọ́dọ̀ yín ṣùgbọ́n ẹ bá wa dá sí gẹ́gẹ́ bí kábíyèsí gẹ́gẹ́ bí bàbá ìlú
ẹ bá wa dá sí ìlú náà, ẹ má jẹ́ kíyà jẹ àwọn ará bíi, torí tẹ bá gbọ́ ńgbà tí oníkálukú wọn ń sọ̀rọ̀ pẹ̀lú mi, ẹkún tí ọmọdé àtàgbà ń sun níbẹ̀ ó ní agbára. Àánú ṣe mí púpọ̀, ara ń ta mí. Tó bá já sí pé mo ní agbára ni màá ti lo agbára mi, ṣùgbọ́n mi ò ní agbára. Ṣùgbọ́n ẹ̀yin bàbá tí mo mọ̀ pé ẹ ní agbára láti bá gọ́fúnà sọ̀rọ̀ rí, ẹ̀yin bàbá tí ẹ ní agbára láti bá olóyè Brent Akínọlá, ẹ̀yin tí ẹ ní agbára láti bá sọ̀rọ̀ àtàwọn ẹ̀mẹ̀wẹ̀, ẹ rí pé kẹ́ bá wa dá sí ọ̀rọ̀ yìí, àfi kẹ́ rí pé ẹ bá wa gba ilẹ̀ yìí padà lọ́wọ́ wọn, kẹ́ yanjú oníkálukú ní tùbítùbí. Àwọn tó bá yẹ kán fún nílẹ̀ míì, ẹ fún wọn nílẹ̀ míì, ẹ má lé wọn kúrò nílẹ̀ wọn. Tó bá sì já sí pé àwọn ọmọ onílẹ̀ ló gbà bọ̀dẹ̀, ẹ pé àwọn ọmọ onílẹ̀ kẹwọ́nù wọn. Ilẹ̀ táwọn ọmọ onílẹ̀ bá ti tà wọ́n ti tà á nìyẹn. Ó yẹ kó ọmọ onílẹ̀ kó máa nílà ká ìkó tó talẹ̀. Kò kúkú ní jọ mí lójú. Ọmọ onílẹ̀ kan talẹ̀ ni wọ́n mọ̀. Nígbà tán bá talẹ̀ tán, ntílẹ̀ yẹn máa ń padà dì, ó máa ń padà jù wọ́n lọ. Ilẹ̀ ẹlẹ́ ti tà tán yìí, ó ti ń jù yín lọ èèyàn ọmọ onílẹ̀. Àmọ́ èèyàn ọmọ onílẹ̀ bíi pé ẹ fẹ́ dolówó, ẹ fẹ́ dọlọ́lá, ẹ fẹ́ di olówó túláàsì, ó ti pọ̀jù nínú ọ̀rọ̀ yín. Ìntí ẹ̀yin ọmọ onílẹ̀ náà ti kó bá èèyàn nínú ìgbésí ayé wọn. Ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ làwọn ẹlòmíì ti rà tẹ́yìn ọmọ onílẹ̀ tẹ́tí lọ sẹ́yìn tẹ́tí lọ gbalẹ̀ náà padà. Ẹ máa dúró tìyàn lọ́rùn togun-togun, tó bá lè kúkú ni. Ṣùgbọ́n o, àbọ̀ wá bá ní tẹ̀yìn ọmọ onílẹ̀ o, à ń bọ̀ wá bá èèyàn ọmọ onílẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ lérí ọ̀rọ̀ tiyín náà. Ọ̀pọ̀lọpọ̀ tí ó jẹ wá lójú gan jù nísìnyí báyìí ni pé Brent ọkùnrin ará Àkìrè Akínọlá, òun ni arọ gbogbo Nàìjíríà, ẹ bá wa bẹ́ẹ̀ kó dálé àwọn onílẹ̀ padà fún wọn, kó dẹ̀ ṣẹ̀tọ́ níbi bó ṣe yẹ kó ṣẹ̀tọ́. Adẹ̀rọ gọ́fúnà wa náà, gọ́fúnà Mákindé nílùú Ìbàdàn, ẹ ṣẹ̀tọ́, ẹ ṣe dáadáa. Àṣélẹ̀ làbọ̀ wá bá. Innamal marihu hadisu ba'daha. Gbogbo tí ẹ̀dá kan bá ti ṣe láyé, ọ̀rọ̀ ni ó dì lọ́la. Bàbá ṣe dáadáa, wọn ò ní gbàgbé wa. Bàbá ṣaburú náà, wọn ò ní gbàgbé wa. Ẹ má jẹ́ ká ṣaburú fúnra wa. Bàbá wa kábíyèsí, mo kí yín, ẹ bá wa ṣàmójútó ọ̀rọ̀ yìí náà, ẹ jẹ́ kọ́rọ̀ náà kó yanjú. Mo dẹ̀ rọ̀ gbogbo ẹ̀yin ará abẹ náà, pẹ̀lú ògo Ọlọ́run, ọ̀rọ̀ náà yóò já síre. Dáadáa ló máa padà já sí pẹ̀lú ògo Ọlọ́run. Ẹ ṣé gan. Ẹ̀yin aráàlú, ẹ bá wa dá sí i. Ó dìgbà.